ẹ̀yin ènìyàn wa wọ́n ti tú wọn ká o níbi tí wọ́n ti ń dìbò primary election ní ayédèadé ìrèwọlé wọ́n ní ìṣọ̀kan constituency wọ́n ti dà wọ́n rú níbẹ̀ o. ẹ wo àwọn ìyá wọ́n ní wọ́n jẹ́ káwọn dìbò wọ́n ní ìbò primary tí àwọn fẹ́ lọ dì ní orí pápá ilé ìwé tẹ̀ ń wò yìí pápá ìṣeré ilé ìwé tẹ̀ ṣáà ń wò nínú fọ́nrán yẹn wọ́n ní ẹnìkan wá wọ́n ló da gbogbo wọn rú ni wọ́n ní ìbò táwọn fẹ́ dì fún ti primary ní ayédèadé ìrèwọlé ìjọba ìbílẹ̀ wọ́n ní wọ́n ti dà wọ́n rú níbẹ̀ eléyìí ó mà wà lágbára báyìí wọ́n ní wèrè ni wọ́n padà fi wo wèrè lélẹ́yìí tó wù 2027 election ò tí ì dé o primary ni wọ́n ń ṣe o wọ́n ti ń tú síra wọn lójú wọ́n ti ń dàrú gidi fúnra wọn ẹ bá wa gbọ́rọ̀ lẹ́nu àwọn bàbá wọ̀nyí wọ́n ní àárí ìbòdì o wọ́n ní àwọn ò rí ìbòdì o ẹ gbà wá o àárí ìbòdì wọn ò jẹ́ ká dìbò arákùnrin kan wà níbẹ̀ tó ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ àwọn ìyá wọn pé ṣé ẹ dìbò wọ́n náà wọn ò dìbò kí ló ń ṣẹlẹ̀ báyìí ẹ̀yin ènìyàn wa Elédùmarè kò ṣàánú fún wa ẹ bá wa gbọ́rọ̀ lẹ́nu àwọn ìyá àtàwọn bàbá wọ̀nyí o. ṣé wọ́n gbà kẹsẹ̀ election bí? ṣé wọ́n gbà kẹsẹ̀ election bí? ṣé wọ́n gbà kẹsẹ̀ election bí? nígbà tí gbogbo yín tò ta ló wá dàrú? ta ló wá dàrú? ta ló wá dàrú? ṣá selection bí? ṣẹ́jẹ́ ká tò ta ló dàrú? ta ló dàrú? ta ni ò jẹ́ ká tò? wọ́n tún ti bọ́ bò mí wọ́n á jẹ́ ká dìbò. Ta ló dàrú? alága káńsù ló dàrú o. Ta ló dàrú? Ó nìyẹn o, ó nìyẹn o, ó ló lọ yẹn o, ó ló dàrú o. Ó láyẹn ṣe gun o, ló dàrú o. Alága káńsù dàrú o. Ó lóun fẹ́ ṣe, ó láfàmẹ́sàn lòun fẹ́ ṣe. Ó tàpá sí nǹkan tá ààrẹ sọ. Ó tàpá sí nǹkan tá ààrẹ sọ. Ó láfàmẹ́sàn lòun fẹ́ ṣe. Ayọ̀ Tóyọ̀sí ló dàrú o. Ó nìyẹn mẹ̀yẹn o. ẹ̀yin ènìyàn wa ẹ ti gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àwọn ìyá àtàwọn bàbá wọ̀nyí wọ́n ní wọ́n jẹ́ káwọn rí bòdì o ẹjọ́ 2027 ò mà dìde tí gbogbo rògbòdìyàn wọ̀nyí ti ń ṣẹlẹ̀ tó bá wá di 2027 ẹjọ́ kí ló wá fẹ́ ṣẹlẹ̀ o ẹ̀yin ènìyàn wa ẹ wo kọ́tọ́ ti sọ ilẹ̀ Yorùbá dà látàrí ọ̀rọ̀ òṣèlú lọ́tún òṣèlú lósì kí ló ṣẹlẹ̀ wọ́n ti kọ ẹ̀yìn àwọn ará ìlú síra wọn ẹ jẹ́ ká rí èròǹgbà yín ní abẹ́ fọ́nrán yìí àní dààmú Ọlọ́run àkókò ràn wá lọ́wọ́ ẹ ṣeun gan ni ẹ̀yin ènìyàn wa ẹ bá wa pín kó kàn wọ́n lára pé wọ́n ní wọ́n ti dá wọn rú ní ayédèadé o wọn ò jẹ́ káwọn rí bòdì o. Àṣàkẹ́ TV show.